ògo idẹ, àwọn oníròde òde ire. Ìmúlẹ̀rẹ́ tí wọ́n láwo ìṣẹ̀ṣẹ̀, àwo méje, àwo ire. Èṣù àgò lọ́nà fọ́mọ àwo. Ọ̀tẹ̀ àdúrà olúgbòǹgbòǹ mi, àwo méje, àwo ire. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ayé o. Mo kí wa ní ìlọ́kùnrin, mo sì kí wa ní ìlóbìnrin. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire ní olóko káàkiri gbogbo àgbáńlá ayé. Orí ni ọ̀gẹ̀dẹ̀ fi rẹrù, orí wa yóò sọre. Orí lẹja fi labú o, orí wa sọre. Orí là ní wàràkà fi ladò, orí wa sọre. Bùwọ́ omi láà máa gbọ́nú déyà ní gbọ́ bùwọ́ àgbo á dára fún wa. Àní ti lérò kúrò dé àní tòde rò kúrò lé o. Gbogbo àwa tá a wà lájò, àjò tò fún àní jò sájò. Oríire ni kọ́mọ lájò, orí ọba lọ, kẹ́sì ọ̀tẹ̀lé. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò àtàwa tá a wà nílé o, orí wa ò ní ṣàtakò ọ̀nà. Ọ̀nà náà ò ní ṣàtakò orí wa. Torí pé ẹni tí ọ̀nà bá ṣàtakò orí fún, yóò kàn lọ àjò ni, kò ní rí nǹkan tọ́ka sí. Ṣùgbọ́n ní orí rẹ bá lọ, tẹ́sẹ̀ rẹ bá lọ, yóò dàbí pé àbọ̀mọ̀ ìlú náà ńlá tọjọ́ tó ti pẹ́. Ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan. Kẹjá jọ kẹ́kọ̀ọ́. Èyí ni ó jẹ́ part 2 ìwúlò tí ń bẹ ní ara bomubomu. Tí ń bẹ ní ara bomubomu. Àwọn èèyàn ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ látara bomubomu. Àwa tó wá fẹ́ tẹ̀síwájú, káwa ní àtúmú ọ̀dọ̀ ìwé bomubomu. Àṣírí tó kẹnu lọ́pọ̀ lára bomubomu. Bomubomu gbé látara egbò díẹ̀, oje ara rẹ̀, ewé ara rẹ̀, èso ara rẹ̀, gbogbo ohun tí ń bẹ lára bomubomu ló wúlò. Ọyẹ wa gbọ́. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ kẹ́kọ̀ọ́. Tẹ́ bá ti wá fìdílé nǹkan tán kẹsẹ̀nu kẹ́mú, kẹfẹ́nu mẹ́nu, kẹfì ètè mété, ẹ̀jẹ̀ àjọ kọ́gbọ́n. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀gbàgbà. Ọyá ẹ mú tákàdá yín àti bíìgì yín kájọ kọ sílẹ̀. Ó di pé ó di wọ̀, ó di pé ìrírí wọ̀, ó tó pé àdẹ́bòmí ìyàmú. Ó di pé ó di wọ̀, ó di pé ìrírí wọ̀, ó tó pé àdẹ́bòmí ìyàmú. Ọ̀sẹ̀ ìdúró bàbá nígbàrún bàbá. Kò ní dáa kí ẹ̀dá ó wáyé. Tí ayé bá fi àṣeyọrí kan ni, kìí ṣe pé kò ní rówó, kìí sì ṣe pé kò ní kọ́lé. Àṣeyọrí yàtọ̀ sí àgbà náà o. Àwọn àrùn kan bẹ tí ayé máa fi ṣe ni, bá a ti rí màléríà, tàrí táífọ́ọ̀dù, tàrí nǹkankan, kánsà nǹkankan, bẹ́ẹ̀ náà ni spiritual disease wà. Ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ní spiritual disease ni pé wọ́n ta á lọ́fà. Àwọn kankan tó ń bẹ tó jẹ́ pé ọkẹnu Ọlọ́run o ti fi wá mayé o, ayé ti mọ̀ wá o. Ọlọ́run má jẹ́ káyé ó tó fi ayé mọ̀ wá, torí ẹni ayé bá tábà fún yóò máa rìn ní láàrin yàrá rẹ̀ bí ìgbà tí èèyàn bá rìn láti Èkó lọ Ìbàdàn ni, tí gbogbo nǹkan nira gógógó, tí gbogbo nǹkan ṣe kí ni mo pè é, tí ó nira gógógó. Ayé ò ní nira fún gbogbo wa, torí tí ara bá ní gúgúrú níta pàò nínú agbádá, ayé ò ní ní wá lára o. Àṣeyọrí ẹ máa gbọ́ ẹlòmíì pé òun ń ta ọjà, àwọn ọ̀tà lójúmọ́ bíi kó wọn máa pa mílíọ̀nù kankan tàbí kó wọn máa pa 100,000 tá à ń pè ní 100,000.
òun sì ń dá àjọ òun ò lè má gbàjọ 10 million lóṣù ṣùgbọ́n òun ò lè tọ́ka pé ohun tóun fi ṣe ní gbèsè lòun fi ń san gbọ́ mi yé ẹlòmíì lè máa sọ pé ńgbà tí wọ́n ń gbàjọ akílẹ̀ tó wọ́n fẹ́ sọ pé mi làákàyè rẹ mọ́ ń bẹ̀ lọ́gbọ́ ọmọ. àwọn ẹ̀dá kan bẹnu ayé tó jẹ́ pé kó tó gba owó oṣù gbèsè tí ó gba owó yẹn ti dúró dè gbèsè àìmọ̀dí ó ti dúró dè bẹ́ẹ̀ ni mo wí fún ọ ẹlòmíì ń retí owó tùlùtùlù ó ṣiṣẹ́ kalẹ̀ bọ̀gìnì ká sọ pé iṣẹ́ 1 million tó ti bọ́jẹ̀tì owó ìpè pọ́wọ́ òun bá gbà á o òun ọ̀rà lè ní wọ́n bá fún lówó náà pẹ́ lónìí wọ́n fún wọ́n lè kọ́kọ́ fún ní 300,000 wọ́n ní a má bínú ọ̀gá ò tí ì rìlíìsì owó ni. Tẹ̀lé mi ẹ ti mẹ́tí yín ìtọ̀tún síbí yìí ẹ ti kọtò sí sọ́run ẹgbọ́n mi yé dáadáa òun tó òun ò ní lè tọ́ka ẹ mọ̀ pé ayé a máa ta ògo ẹni lọ́fà ayé a sì máa ta á sì kí èèyàn gan lọ́fà tọ́ ẹ pé gbogbo ohun tẹ́ni yẹn kójọ báyìí yóò sì kù dànù lẹ́ẹ̀kan náà ọlọ́run májà yọ ta á sì kí wa lọ́fà o ẹlòmíì bẹ láàárọ̀ ọjọ́ rẹ̀ gbogbo nǹkan ti ṣe gbẹdẹgbẹdẹ fún ṣàdédé lójijì lẹ́ẹ̀ máa gbọ́ láwù kò ní mọ bí ọfà ti wá àwọn èèyàn lérò pé kí wọ́n ta ní lọ́fà kára ọ máa ró kára ọ máa rìn wìnìwìnì kára ọ máa ta kára ọ máa já jẹ òun nìkan ni wọ́n ayé a máa ta wọn a máa ta sì kí ẹni wọn a máa ta lọ́fà tí gbogbo ó kù dànù bọ́kọ́lé yọ ta pọ̀sì kìnnìkan yọ ta Àṣírí ó yàtọ̀ sí àgbà náà o ẹni ayé bá gbé àgbà náà lé lọ́wọ́ ìyẹn lágbára díẹ̀ ọ̀rọ̀ àbígbè yẹn bá rọkọ̀ 2000 ni ìyẹn tiẹ̀ tó lé díẹ̀ ọ̀rọ̀ fóònù 2000 oní nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ ọ̀dà wèrè ló pe ìbò ẹni ọ̀rọ̀ fóònù 100,000 gan nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀ tí ìdúró déédéé àníwọ̀ ọ̀rọ̀ fóònù 2000 ọ̀ sọ pé nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀ ọ̀dà sani awa rẹ 100,000 kí ni kò sọ kí ni kò sọ ewu báyìí kọ́ máa bẹ́ẹ̀ fún fà ní pé náà rí fóònù rẹ àtàgò bẹ̀ kò ṣiṣẹ́ dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìrìn àjò ẹ̀dá ọlọ́run májà yọ tábà fún wa o ẹ wá gbọ́ ìfisẹ́ yìí lẹ̀ torí kó pe nọ́mbà mi o ìfisẹ́ yìí lẹ̀ torí kẹ́ lè máa pè mí pé Jagunlabi kíní kan ọkùnrin ogun rárá ọgbọ́n tá a bá ní tá a sì jogún lọ́dọ̀ àwọn tó bí wa tá a bá wà fi ṣàǹfààní fún yín ẹ dúpẹ́ fún wa èmi a máa sọ pé ẹnìkan ojúbà àfògùn sínú kú o ẹnìkan kì í júbà àfògùn sínú kú ẹnìkan sì ń mú wọn ní okùn tá a fàfàfà tá a rópin rẹ̀ lápá okùn yìí ṣe wá gbùngbùngbùngbùngbùngbùn báyìí ìlà ń pè ní oògùn oògùn ẹnìkan ò rópin rẹ̀ ni wọ́n fi sọ pé tí wọ́n bá ní pé egbòdì rẹ̀ lọ́mọ ń pa rẹ̀ ẹlòmíràn tó sọ pé jókòó ewé rí rẹ̀ ẹlòmíràn tó sọ pé ewé ni wọ́n mọ̀ jókòó ó yá ara rẹ̀ ẹlòmíràn wọ́n fi sọ pé níbi tẹnìkan parí sí ibẹ̀ ní tẹnìkan ti bẹ̀rẹ̀ okùn tá a fàfàfà tá a rópin rẹ̀ ó sì wá gbùngbùngbùn báyìí ni Yorùbá ń pè ní oògùn wàá gbọ́ kí nǹkan bá ń dàrú mọ́yàn lọ́wọ́ tàbí àwọn àgbàlagbà wọ́n ń dàyàn láàmú gbèsè lèyàn ṣàǹfowó san ní gbogbo ọjọ́ ayé tiẹ̀ ẹlòmíì ti ta gbogbo ilẹ̀ rẹ̀ kẹyọ kan ìwà ń wá báyà kíkọ̀ rẹ́ni bá ara mọ́ wọ́n lọ́hùn gbogbo ẹ̀ títọ́ bá gbọ́ mi Ọlọ́run ò ní jẹ́ lu dúkìá yín tà nígbàjọ o n tó fi pa á débi pẹ́lú mi ń wọ ẹni tí ó ra ọmọ rẹ̀ ẹ rí pé nǹkan dé ẹ rí pé nǹkan ti dé ìpọ́njú tí ó máa yí rẹ̀ bọ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀ di nǹkan gidi níwájú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kò ní yálé ẹnì kọ̀ọ̀kan wa gbèsè tí gba rírì ṣe lọ́wọ́ ẹni Ọlọ́run ò ní dẹ gbèsè sí wa ẹ gbọ́ mi yé
aṣọ ní gbèsè o ayé a máa wọ̀ ọ́ fún mi o èèyàn a sì máa fọwọ́ rẹ̀ dá tí ó yọ bùbá yẹ ṣòkòtò mẹ́ irú kọ́lọ̀ tí gbèsè lè sọ̀rọ̀ ẹ̀dá kò ní wọ ọrùn ẹnìkọ̀ọ̀kan bó atẹ́ǹgbọ́n mi ẹ wá gbọ́ ṣe rí ewé bomubomu yìí ewé rẹ̀ kọ́lẹ̀ ẹ lò èé ṣe ewé rẹ̀ kọ́ ẹ wo èso rẹ̀ ó ṣe rí bùkùtùbùkùtù yìí ẹja iyekíye èso bomubomu ẹja igi ọ̀pọ̀ ẹ wàá wá ìsáwùrú yọ pọ̀ ẹkọ òun náà ṣàgbádá ẹ wàá wá odidi atare òun náà pọ̀ ẹkọ òsì ẹ ń gbọ́ mi yé abẹ́ ẹ tẹ̀lé mi ní èyí. gbogbo ọ̀nà wọ́n bá kó àwọn kú gbogbo ọ̀nà ikú tí ń bẹ lọ́nà ẹ̀yà fún wa bó ti jó mọ́ wọ́n fẹ́ bọ̀ ọ̀nà lọ́ọ̀dì lè bẹ́ẹ̀ bọ̀ mo ní ibà alágẹmọ tó ń ṣe kó nílẹ̀ tó ń ṣe kó nílẹ̀ ikú ní bẹ lọ́nà ẹ̀yà fún ma. ẹ ti kó sí ẹ wàá wọ obì àbàtà olójú mẹ́rin iyekíye ẹ kó sí ẹ ti kó sí ẹ wọ ewé àlùpàyídà ẹlẹ́mi lè pèsè pupa ní àbí funfun sátìjà ewé àlùpàyídà tó ọmọ yìí pé dájú ṣáká oko sí ewé ìnábìrì irú ìlú ọ̀dọ̀ tí wàá pè ní ìnábì àwọn ẹlòmíràn pè ní ìnábìrì sátìwá ewé ìnábìrì ẹ kò lè lórí ẹ gbọ́ mi yé ọ̀rẹ́ ìfiná sí agbada oníjíjó rẹ̀ ń bẹ onígúngún rẹ̀ ń bẹ ṣùgbọ́n oníjíjó là á kọ̀sọ́ lónìí ṣé ẹ ti jó tán ẹ ti jó ọdọbẹ ó ti dọbẹ ọyẹ pò mọ́ ọṣẹ odò là á máa lọ wọ ẹ sí a máa wẹ̀ ní ìbẹ̀rẹ̀ oṣù a máa wẹ̀ láàrin oṣù a máa wẹ̀ ní parí oṣù ẹlòmíín mẹ́rin pé ìyá lè lò ó ní ojoojúmọ́ dáadáa ìwọ ló ní nǹkan rẹ máa já sára ṣùgbọ́n tó o bá fẹ́ lò ó tó bá yẹ pé ojoojúmọ́ lọ́ọ́ máa lò ó tó bá ti jẹ́ pé àárọ̀ ló mú àárọ̀ lọ́ọ́ máa lò ó tó bá ti jẹ́ pé alẹ́ ló mú alẹ́ lọ́ọ́ máa wẹ̀ o gbogbo ohun tí àṣírí bá sọ̀rọ̀ ẹ̀dá kò ní yálé gbogbo wa o á dára fún wa yóò yẹ wa kò ní yẹlẹ orúkọ mi nínú pọnà máa ẹ̀dá rẹ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ ẹ lọ dán wò ẹ dùgbà gbọ́ a ní ẹ dán wò tó wá gbọ́ iṣẹ́ tó tún ṣiṣẹ́ fún o ogun tó ti farapamọ́ nínú ayé ẹ̀ tipẹ́ tí ń fara jà ológun tàbí ẹ̀dákẹ́dá tá a bínú obìnrin bóyá nú ọ̀rẹ́ tàbí ìyá kan náà jọ bí kódà kọjá pé ìyá rẹ gangan lọ́wọ́ à ń di ọ̀rọ̀ rẹ àṣírí rẹ ó tù mo fi ọlọ́run ọba tó dá ẹ dọ́rùn sọ̀rọ̀ torí ikọ̀ wá bá mi sẹ́ẹ̀ nọ́mbà òun lẹ́bi lè fi bá mi sọ̀rọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 tí ẹ bá pe nọ́mbà yìí tí ọ̀lọ́mi ò sí nàìjíríà ni yẹ fún nọ́mbà kan sí yọ jẹ nọ́mbà orílẹ̀-èdè Benin +229 5465 1928 +229 5465 1928 yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ ẹ bá bẹ̀rẹ̀ lórí ìrìn àjò ayé yín ni àbẹ́ fẹ́ ìtọ́jú ara bóyá ìlànà ewé àtegbò èyí tá a bá mọ̀ nípa rẹ̀ àwọn sọ fún yín o torí pé ẹnìkan kì í mọ nǹkan tán èyí tó bá jẹ mọ́ ewé àtegbò á sọ fún ọ tọ́rọ̀ rẹ bá jẹ mọ́ tolóyìnbó pé ìlànà olóyìnbó lélẹ́yìí á sọ fún ọ pé medical line lélẹ́yìí àwa kì í dáa pọ̀ o àwa kì í dáa pọ̀ ni o lẹ́yìn ìgbà tá a kọ lọ́dọ̀ àwọn tó bí wa tá a sì bá ń lé àtúwà lọ ilé ẹ̀kọ́ rẹ̀ tá a sì ní pálí pẹ̀lú láńsẹ̀sì ẹ̀ lọ́wọ́ eléyìí èsì pé a máa bẹ́ẹ̀nu gbó káàkiri a kàn máa wúwo kú ìkan káàkiri torí káwọn èèyàn ó lè mọ̀ wá àbí tí wọ́n lè bẹ̀ rárá o ẹ lọ dán wò ẹ̀yìn ọlọ́run ọba lógo yẹ́yẹ wa kò ní yẹ̀ lẹ̀ bí wọ́n sẹ́yìn bá ti ń kàn lára ẹ̀yà ẹ máa pín kọjá ìwúlò mọ kà á pé fún yín o ìwọ̀n yọ̀ ọ́lẹ̀ à ń padà bọ̀ wá lórí ọlọ́sẹ̀ rẹ̀ ire o ire kàbìtì nílé gbogbo wa o. gbogbo ọ̀nà gbogbo àwa kú gbogbo tẹ́ bá ti wí gbogbo
ti ré kúrò lórí mi. Àrùn ti ré kúrò lórí mi. Oore ó dorí eku, ó dorí ẹja.